lẹ́yìn tá a ti sọ̀rọ̀ nípa ibi ọmọ tá a ti ṣe àlàyé bá a ti ń rí ibi ọmọ gbà àti àwọn ewu tó wà fún ibi ọmọ pàápàá jùlọ ibi àwọn ìbejì. Ohun tó wá kàn báyìí ni pé ká mú àlàyé wá nípa bá a ti ń tọ́jú ìdòdó ọmọ tuntun. Báwo ni wọ́n máa ń tọ́jú ìdòdó ọmọ tuntun gbà àti pé àwọn ewu wo ló wà téèyàn ò bá tọ́jú ìdòdó ọmọ tuntun. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa bá mi bọ̀ lórí ètò. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi tí ò bímọ tí sì ń fún ẹ̀dá lọ́mọ. Ọba tó rí olówó ńlẹ̀ tí ò fún un lọ́mọ tí sì ń da ọmọ sọ́dọ̀ mẹ̀kúnnù. Ọba tó rí olórí pípé ńlẹ̀ tí ò fún un lọ́mọ tí sì ń fún wèrè lọ́mọ. Àkọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà aládé ńládé, ìbà lóyè lóyè, egungun ńlẹ̀ mọ́júbà, òòṣà ọjà mọ́júbà. Ìbà ń gbòrò tó doríkodò tí ò gbọ́dọ̀ ṣomi, ìbà ìyámọ̀pó tó doríkodò tí ò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀. Ìbà yín ìyá mi ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀, ìbà yín ìyá mi amọ́lòlò alàróró. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yìn lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kò tó wẹ̀ mọ̀. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mojúbà lọ́jọ́ tèní, ẹ̀jẹ̀ ń rí tèmi wí lórí ètò yìí. Muhammadu Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ #1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ààrẹ ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, àjànímọ̀gún ni mí ará àjámọ̀, àwa lọmọ epo ń pẹ́rúru, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà àjà níta níjà lẹ́yìn kò lé òun. Ṣèbá pọ́nbẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gùdẹ̀ sórí ètò lọ́jọ́ tèní. Báwo la máa ń tọ́jú ìdòdó ọmọ tuntun gbà àti pé àwọn ewu wo ló wà tá a bá tọ́jú ìdòdó ọmọ tuntun dáadáa. Mo lẹ́gbọ́n wìrìwìrì lórí ètò yìí lọ́jọ́ tèní. Mò ń bọ̀ mi tí dé. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ tún ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, torí pé wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́lé tó ro àjà lórí. Ká dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àjà tó bòde fórùlé. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọlá ẹni tá a ní ńlá ń jẹ. Àǹfààní ẹni tá a ní ńlá ń lò. Àǹfààní ẹ̀yin tèmi tí mo ní lórí ìkànnì yìí lèmi ń lò tẹ́yìn gan fi ń láǹfààní àti mọ gbóhùn tèmi náà ní gbogbo ìgbà àti lóòrèkóòrè. Ọba mi Elédùà kò ní pa náà fẹ́ ọ̀hún. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń pè wá tẹ́ ń ṣàdúrà fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń bá wa sọ̀rọ̀ tẹ́ ń ṣe wa lóye tẹ́ ń ṣe wa nílàákàyè. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àmọ̀ràn mi fún yín ni pé mo fẹ́ bẹ̀ yín, ẹ dákun ẹ má máa pè wá. Ẹ sọ̀rọ̀ sí wa lórí WhatsApp, torí pé ìgbà míì tẹ́ ẹ bá pè wá ó ṣeéṣe ká wà lẹ́nu iṣẹ́ àní lè gbọ́ nǹkan tẹ́ ẹ bá sọ. Àti pé ìgbà míì wà ó lè jẹ́yàn bí 30 èèyàn bí 20 ni ó pè wá lójúmọ́ kan. Tó bá ti wá pọ̀ bẹ́ẹ̀ àní mọ rántí àwọn nǹkan tá a jọ sọ mọ́, torí pé ohun tí ọpọlọ yín rò, iṣẹ́ tí ọpọlọ yín ṣe ó pọ̀ gan. Àmọ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ kalẹ̀ fún wa lórí WhatsApp, ìgbà tá a bá ti ráyè tá a bá gbọ́, tá a bá ti ẹ gbàgbé á tún padà á tún gbọ́. Ìdí rèé tá a fi ń gbà yín lámọ̀ràn yín pé ẹ má máa pè wá, ẹ má sọ̀rọ̀ kalẹ̀ fún wa lórí WhatsApp, àbí kẹ́ ẹ má kọ̀wé kalẹ̀ fún wa lórí WhatsApp ká bá lè má gbàgbé ohun tí ẹ bá wa sọ, ká bá lè má gbàgbé ẹni tó bá wa sọ̀rọ̀. Ẹ dákun ẹ ṣeun fún àgbọ́yé, a sì ń retí ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín o. Bẹ́ẹ̀ tí ń gbádùn wa, ẹ dákun ẹ fọwọ́ ọlá yín pa wá lára lórí ètò yìí, káwa náà ká bá lè gòkè àgbà jù báyìí lọ. Ọba mi Elédùà yóò sì máa ran ẹ̀yin náà lọ́wọ́ nínú gbogbo àdáwọlé yín. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ wo bí tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, tó bá tó kù ní pupa ẹ̀ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé ẹ máa bá wa pín kiri fún àwọn èèyàn yín
kí wọ́n lè jẹ nínú àwọn àǹfààní ọlọ́kan ìjọ̀kan tá à ń gbé wá fún yín lórí ìkànnì ìrírí ayé TV. ẹ má gbàgbé orí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún àwa náà la tún pèdè ara níbẹ̀ ẹ tún lè mọ gbọ́ wa lọ́hùn-ún kẹ́ ẹ sì mọ wò wá ń bẹ̀ kétékété. lákọ̀ọ́kọ́ ná kí ni Yorùbá ń pè ní ìdòdò? ẹ jẹ́ ká kọ́kọ́ mọ ohun tí Yorùbá ń pè bẹ́ẹ̀ náà torí oríṣiríṣi èdè náà la fi ń pè lénìí pàápàá jùlọ àwa tí ò làjú ó ti jọba nílé wa ẹlòmíì ò pé pẹ̀lú èdè abínibí rẹ̀ mọ́. àwọn Yorùbá mọ̀ pòwe kan pé ìdodo ní ìdajì ara kàí bẹ́ẹ̀ kọ́ ìdodo òun ní ìdajì ara. ìdodo ní ihò kékeré kan tí máa ń wà níbi inú wa báyìí ihò kékeré kan tẹlòmíì kì í sì jẹ́ ihò ìmọ̀ ń yọ níwọ̀nba ni òun ni Yorùbá ń pè ní ìdòdò. ìbáwẹ̀wò tẹ́lẹ̀ ni ǹbá ní kí n fi hàn yín àmọ́ orí ètò láwà èmi àtiwọ́ náà la ní ìdòdò ń bẹ níbi ikùn wa báyìí òun ni Yorùbá ń pè ní ìdòdò. báwo ni wọ́n máa ń ṣètọ́jú rẹ̀ gbà kó tó di pé ó wà bó ti wà yìí torí tíwọ́ náà bá wo tiẹ̀ nísìn nínú kó ní kòtò àbí kó yọ díẹ̀ báwo ni wọ́n máa ń ṣètọ́jú rẹ̀ gbà? ẹ máa bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò lọ́jọ́ tèní. Ìrírí ayé TV àwa ni bàbá. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí ayé TV. a ní nǹkan àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ tọ́jú lára ọmọ tuntun ní kété tí wọ́n bá bí òun náà ni ìdòdò ọmọ. gbàrà tí ọmọ tuntun bá ti balẹ̀ sílé ayé tí olùbí ìyẹn ibi ọmọ náà pàápàá òun náà ti balẹ̀ sílé ayé okùn tó so olùbí yìí pọ̀ mọ́ ìdòdò yìí wọ́n ó gé okùn yìí torí okùn kan ní máa ń so ibi ọmọ yìí pọ̀ mọ́ ìdòdò ọmọ yìí. ní kété tí wọ́n bá ti gé okùn ìdòdò ọmọ yìí tán ni wọ́n yóò fi òwú fi wé wọn yóò sì máa fì í lójoojúmọ́ tàlẹ́ tàárọ̀ ni wọn yóò máa fì í nígbà tí bá ń di nǹkan bí ọjọ́ méje tí wọ́n ti ń fi ìdòdò yìí okùn rẹ̀ yóò sì bọ́ sílẹ̀. nígbàrà tí okùn rẹ̀ bá ti ré sílẹ̀ tán ìgbésẹ̀ wo ló tún wá kàn? mò ń bọ̀ mi tí dé ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò Ìrírí ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n. mo kí yín ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i lórí ìkànnì Ìrírí ayé TV. àní ní kété tí okùn ìdòdò yìí bá ti bọ́ sílẹ̀ okùn tó bọ́ sílẹ̀ yìí a gbọ́dọ̀ ṣètọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣètọ́jú ibi ọmọ ni. a gbọ́dọ̀ jẹ́ kó máa ráre kiri a gbọ́dọ̀ pa á mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nígbà náà lọ́hùn-ún okùn tó bọ́ sílẹ̀ yìí wọ́n á mú un lọ oko tí wọ́n bá mú un dóko wọ́n á sì gbẹ́lẹ̀ yóò jìn níwọ̀nba. lẹ́yìn náà wọ́n ó gbé okùn tó bọ́lẹ̀ yìí wọ́n ó gbé e sínú rẹ̀. lẹ́yìn tí wọ́n bá gbé e sínú rẹ̀ tán wọ́n sì wá gbìn kankan sérí rẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ àbígi ọ̀pẹ àbígi obì èyíkéyìí nínú rẹ̀ wọ́n gbìn sórí okùn ìdòdò tí wọ́n rì mọ́lẹ̀ yìí. ìdí tí wọ́n fi ń gbé ìgbésẹ̀ báyìí ọ̀nà méjì ló pín sí. ìdí àkọ́kọ́ rèé wọ́n ti mọ̀ yìí pé kò sí nǹkan kan tó lè wa kòtò débẹ̀. àwọn nǹkan bí ajá bí olóńgbò bí wọ́n bá tiẹ̀ lọ́bẹ̀ wọn ò lè wa kòtò títí fi kan okùn ìdòdò tí wọ́n gbìn mọ́lẹ̀ síbi yìí. gẹ́gẹ́ bá a ti sọ nínú ibi ọmọ lọ́hùn-ún gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ fẹ́ gbọ́ àlàyé nípa ibi ọmọ ẹ lọ sàlẹ̀ ẹ rí fídíò ibi ọmọ nísàlẹ̀ lọ́hùn-ún tẹ́ ẹ bá ti rí níbẹ̀ àìmọye àlàyé láti ṣe nípa rẹ̀. eléyìí gan-an tí wọ́n bá ti gbìn bẹ́ẹ̀ èròǹgbà wọn ni pé bí ajá bá tiẹ̀ lọ́bẹ̀ kò lè wá kòtò kàn án bí olóńgbò bá tiẹ̀ lọ́bẹ̀ kò lè wá kòtò kàn án àwọn nǹkan ẹranko bá tiẹ̀ lọ́bẹ̀ kò lè wá kòtò kàn án. ìdí àkọ́kọ́ rèé tí wọ́n fi máa ń gbìn nǹkan sórí okùn ìdòdò tí wọ́n bá rì mọ́lẹ̀ yìí. kí wá nìdí kejì tí wọ́n fi máa ń gbé ìgbésẹ̀ báyìí? mò ń bọ̀ mi tí dé ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. mo kí yín ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i lórí ìkànnì Ìrírí ayé TV. a ní èròǹgbà àwọn bàbá tí wọ́n fi máa ń gbin nǹkan sórí okùn ìdòdò yìí tí wọ́n bá rì mọ́lẹ̀. ọ̀nà kejì ni pé níwọ̀n gbà
tí ọmọ yìí bá ń dàgbà tí wọ́n bá sì ń rí igi ọ̀pẹ àbí igi ọ̀gẹ̀dẹ̀ àbí igi kòkó tí wọ́n gbìn yìí, wọ́n ó fi máa rántí pé ìgbà tí a bí ọmọ yìí òun náà la gbìn igi ọ̀gẹ̀dẹ̀ yìí, àbí ìgbà tá a bí ọmọ yìí náà la gbìn igi ọ̀pẹ yìí, àbí ìgbà tá a bí ọmọ yìí náà la gbìn igi obì yìí. Wọ́n ó mọ fi nǹkan tí wọ́n gbìn sórí okùn ìdòdó ọmọ yìí, wọ́n ó fi máa rántí rẹ̀ nígbà tí kìíní yìí bá ń dàgbà tí bá ń sèso rere fún wọn. Gbogbo àwa òbí tá a wà lórí ètò tá à ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, okùn ìdòdó ọmọ yín báwo lẹ ṣe gbà? Ǹjẹ́ ẹ mọ ibi tó wà? Ẹlòmíì ti ju tiẹ̀ sí gbó, ẹlòmíì ti ju tiẹ̀ sí gọ́tà, ẹlòmíì ti ju tiẹ̀ sẹ́yìn kùlé, kódà ẹlòmíì ti ju tiẹ̀ sínú tọ́ílẹ̀tì. Ó léwu púpọ̀. Àwọn ibi tẹ́ ẹ jù sí yìí, àwọn nǹkan kan wà tí kò gbọdọ̀ fẹnu kàn án. Tó bá fẹnu kàn báyìí, ewu ni fún ọmọ yín lọ́jọ́ iwájú. Ibi ọmọ yín gan tí wọ́n gbé lé yín lọ́wọ́ nígbà tẹ́ ẹ bímọ, ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe gbà? Ṣé kìí ṣe ń pẹ́ sọ sígbó ni? Ṣé kìí ṣe ń pẹ́ sọ sódò ni? Ǹjẹ́ ẹ mójútó nígbà náà lọ́hùn-ún tí wọ́n gbé lé yín lọ́wọ́? Mo fẹ́ kẹ́ ẹ rántí pé ọjọ́ iwájú ọmọ yín òun ni àwọn nǹkan wọ̀nyí. Ọmọ mi náà ti ya karambà ní sáàrin ìlú lénìí. Bẹ́ẹ̀ náà tún ni ọmọ mi ti ya olórí burúkú sáàrin ìlú lénìí. Ọmọ mi náà sì ti ya oníṣìnà sáàrin ìlú lénìí. Tó sì ṣe ń pé àfọwọ́fà yín òbí ni. Tẹ́yìn gan ò sì ní mọ̀ wípé àfọwọ́fà yín ni. Ìgbà yẹn lẹ́tù mọ̀ sọ pé bóyá orogún yín kan ní í ṣe yín àbí mọ̀lẹ́bí yín kan ní í ṣe yín. Ẹ̀yin náà lẹ́sìn ń ṣera yín. Àwọn nǹkan méjèèjì yìí ó yẹ ká mójútó ni nígbàrà tá a bá ti bímọ sáyé. Ní kété tí okùn tá a lọ rì mọ́lẹ̀ yìí bá ti bọ́lẹ̀ lára ọmọ tuntun tá a bí yìí, àwọn ìgbésẹ̀ wo ló tó wá kàn? Mo lẹ́gbọ́n wìrìwìrì lórí ètò lọ́jọ́ tèní. Mò ń bọ̀ mí tí ì dé. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn. Àpèyí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní nígbà tí okùn ìdòdó yìí bá ti bọ́lẹ̀ tán lára ọmọ ìkókó yìí, wọ́n mọ wá fi ìdòdó yìí títí tí ìdòdó ọmọ yìí yóò fi jiná dáadáa. Torí ewu gidi ló wà ń bẹ̀ tí ìdòdó ọmọ yìí ò bá jiná bó ti tọ́ àti bó ti yẹ. Gbogbo àwọ̀ òbí, ẹ má jẹ́ asáré kẹ̀kẹ́ kọlù mọ́tò. Ẹ já mójútó àwọn ọmọ ìkókó yìí tá a bá ṣẹ̀ṣẹ̀ bí. Ẹ mọ́ torí pé ẹ fẹ́ lọ ọjà, ẹ mọ́ torí pé ẹ fẹ́ lọ gba ọjà, kẹ́ ẹ mọ́ mójútó àwọn ọmọ yìí nígbà tẹ́ ẹ bá bí wọn sáyé. Ẹ mójútó ìdòdó ọmọ tuntun yìí torí tí ò bá jiná dáadáa, nǹkan tó léwu púpọ̀ fún ọmọ yín ni. Lára ewu tó sì wà ń bẹ̀rẹ̀, wọ́n ní kòkòrò lè wọnú ìdòdó ọmọ yìí tí ìdòdó ọmọ yìí ò bá jiná dáadáa. Tí kòkòrò bá sì ti wọnú rẹ̀, ó léwu púpọ̀. Wọ́n ní àmúwá rẹ̀ kò jọjú rárá, àmúwá rẹ̀ kò ṣeé wò rárá. Ẹ já mójútó ìdòdó ọmọ wa ní kété tá a bá ti bí wọn sáyé. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn. Àpèyí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV. Àwa ni bàbá. Ẹ wò ó, mi ò nítorí àwíjàre kíta ó tán lẹ́nu. Mo mọ̀ pé ẹ ti rí ẹ̀kọ́ kan sí ìkejì kọ́ nínú rẹ̀ lọ́jọ́ tèní. Àwọn àlàyé tó pọ̀ ló wà níbi ìtọ́jú ìdòdó ọmọ. Àwọn ewu tó pọ̀ ló sì wà níbẹ̀. Ṣùgbọ́n mi ò fẹ́ gbà àkókò púpọ̀ lọ́wọ́ yín lórí ètò lọ́jọ́ tèní. Ṣókí báyìí náà ni mo wá fún yín. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Kẹ́ ẹ sì mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí. Tó bá tó kù ní pupa, ẹ̀ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé, mo ní ẹ mọ́ pè wá. Bóyá ẹ bá fẹ́ bá wa ní gbólóhùn, ẹ mọ́ pè wá. Ẹ mọ́ sọ̀rọ̀ kalẹ̀ fún wa lórí WhatsApp ni. Torí ń pé àìmọye èèyàn ní ń pè wá lójoojúmọ́. Gbogbo ẹni tó bá sì pè wá náà kọ́ la máa rántí rẹ̀. Débi ń pé a máa rántí ohun tá a jọ sọ. Àmọ́ tẹ́ ẹ bá ti fi ohùn sílẹ̀ fún wa lórí WhatsApp, gbogbo ìgbà tá a bá ti gbàgbé ń pé èèyàn kan pè wá tá a bá ti lórí WhatsApp, a máa rí i kà níbẹ̀. Gbogbo ohun tá a sì jọ sọ, a máa rí i gbọ́ níbẹ̀. Ìgbà míì ó tún lè jẹ́nu iṣẹ́ láwà tẹ́ fi mọ́ pè wá. Àní lè mọ́ gbé ìpè yín. Tá a bá sì gbé ìpè yín,
ẹ mọ̀ rò pé bóyá ìgbéraga ni. Kì í ṣègbéraga, ọwọ́ wa ló há díẹ̀. Tẹ́ ẹ bá sì ní ìrànlọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí náà ni. Ẹ dákun ẹ pé Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́sì tún mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ ṣeun púpọ̀. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fi léyìí ṣe lọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní dé bá o. Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA. Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mò ń dágbére lórí ètò, kì í ṣe tikú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ́ pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde.